ọ̀rọ̀ Kollington Àyìnlá pẹ̀lú Àti WASIU Àyìndé ó ti Babomi yọ ọ̀nà bólọ́bá yọ nínú íńtáfíù tí Délé Adéyanjú Àgbàlẹ̀tù tó lọ ṣe fún Àti WASIU Àyìndé nílé ẹ̀ níjẹ̀bú. níbẹ̀ Àti WASIU Àyìndé ti fẹ̀hónú ẹ̀ hàn. òun bínú Àti Kollington pé kò yẹ Àti Kollington ṣe bẹ́ẹ̀ torí pé nígbà tí ìyá Àti Kollington kú òun sọmọ fún un. àwọn ṣe dáadáa kò sí gbogbo Àti Kollington béèrè fún gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ táwọn ò ṣe. wọ́n tó tẹ̀síwájú nínú íńtáfíù náà wípé Àti Kollington sọ wípé ìjọba ní ẹ máa fáwọn lówó kan ẹ fáwọn bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta àwọn ò rí gbà mọ́. Àti WASIU Àyìndé ní irọ́ funfun báláwo. ó ní wípé ìjọba ní kò máa kó fún yàn. ní ìjọba Nàìjíríà ojú gbangba wálé àgbáyé lòun ti ń sọ yìí. òun sì ń pe ẹnikẹ́ni níjà tí wọ́n bá ní kò ń kó fún wọn. pé ẹnikẹ́ni ọ̀ràn òun sí wọn. òun lòun rò ó lọ́kàn òun nínú tọ́lọ̀ ń ṣe fóun lòun fún gbogbo àwọn òṣèré kì í ṣe Àti Kollington nìkan. àwọn tóun fún kì í ṣe àwọn lọ́dà jù lọ́dọ̀ òun. àwọn tóun ò fún wọn ọ̀sẹ̀ òun. bọ́lọ̀ ń bá ṣe rán òun sẹ́ lòun máa jíṣẹ́ tòun. torí ìdí eléyìí kò sẹ́ni kankan tó rán sí Àti Kollington. Àti Kollington fèsì ó ti fèsì tẹ́lẹ̀ kí wọ́n tó lọ sí íńtáfíù. àwọn pé Àti WASIU Àyìndé títí pé Àti WASIU Àyìndé ò gbé fóònù dájúdájú. ó sọ pé wọn ò fẹ́ ra wọn nu ẹni tẹ́yìn ń pè tí ò gbé kọ́ọ̀lù. ajá sí pé bóyá wọn ò fẹ́ nǹkan àbùkù kó wọn á débẹ̀ wọn wá kàn lábùkù. wọn á ní kíni ìwọ náà wá lọ bẹ̀. èmi gangan tí mò ń sọ̀rọ̀ mo ti àlẹ́ẹ̀jì wọn rí pé wọn ì gbé kọ́ọ̀lù. ibi a sì ti ń sọ̀rọ̀ àáfàá sọ̀rọ̀ òjò ní kíchìn wọn la ti ń sọ̀rọ̀ njọ́. wọ́n sì gbé fóònù wọn wọ́n dẹ̀ fi ojú ẹ̀ àmì báyìí bíi 17 missed calls. ó dà ẹni tí ń pè wọ́n ẹni tí ó jẹ́ èèyàn ńlá kì í ṣe ààrẹ o torí mo mọ̀ pé bí ọkàn gbogbo yín ọ̀lọ́ láti máa return calls ẹ̀ lójú ẹsẹ̀. wọ́n ní máa rí bẹ́ẹ̀ ni kílẹ̀ o tó súngbà míì àwọn máa ní miss call tí ó pọ̀ rẹpẹtẹ pé ìgbà míì tó ń bá fẹ́ gorí bẹ́ẹ̀dì táwọn bá fẹ́ sùn àwọn máa ń send messages táwọn ó return ẹ̀ torí bílẹ̀ bá sú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn tó pe àwọn látàárọ̀ bí wọ́n ti sùn bí wọ́n ò tí ì sùn wọ́n send message padà. tó èmi ò rò pé wọ́n mọ̀ láti mọ̀ gbé kọ́ọ̀lù bàbá Kollington. ẹbí tí Àti WASIU Àyìndé jẹ ńbẹ ni pé àìgbé kọ́ọ̀lù lóòótọ́ àmọ́ dùn yín. ṣùgbọ́n bíi tí àwọn èèyàn dá Àti Kollington Àyìnlá ó ní wípé whatever may be the case àwọn ọba ti wo ariwo ọjà wọn ọba gbéra kí wọ́n lọ sí Ìjẹ̀bú láti lọ kí. bí wọ́n bá ti àdébẹ̀ bí wọ́n bá ní wọ́n mọ̀ wọlé wọ́n mọ̀ pé àwọn oníwèé ìròyìn ó gbé. bí wọ́n bá débẹ̀ tí wọ́n bá kí Àti WASIU tí ọba dá wọn. tó kúkú ṣẹlẹ̀ ńbẹ̀ ńgbà náà àwọn bloggers gbé ọba ti ṣírò awuyewuye tí ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà fẹ́ ká Àti Kollington fi èdénú àìgbà awuyewuye ńlẹ̀ àgbàlẹ̀. torí tẹ bá gbọ́ gbogbo íńtáfíù tí wọ́n ń ṣe fún Àti WASIU Àyìndé wọ́n sì ń rí gáàdì Àti Kollington gẹ́gẹ́ bí bàbá mi pé ọmọ kì í bá bàbá rẹ̀ jà. nígbà tí ń rìfà sí Alhaji Sikiru Ayinde Barrister wọ́n rìfà sí wọn gẹ́gẹ́ bí bàbá sọ. bẹ́ẹ̀ náà ni ń rìfà sí Àti Kollington Àyìnlá. wọ́n pa náà káwọ̀ kú òní. ọ̀rọ̀ kan tí mo gbádùn jù nínú íńtáfíù yẹn ni pé Àti WASIU Àyìndé ní èébú àti ọ̀tẹ̀ kò lè gbé fújì débì kankan àfi kó affect fújì. tẹ́ ẹ bá sì wo àwọn ọmọ kéékèèké ní gbọ́ orin èjì wọn bẹ̀rẹ̀ látòrí ọmọ ọdún mẹ́rìndínlógún sọmọ ọgbọ̀n ọdún ọ̀pọ̀ jùlọ gbọdún àti méjì sí àti mẹ́fà. pípé níjọ́ ń làwọn àgbààgbà jẹ́ fáǹsì olórin nígbà tí ayé pati alẹ́ ayé pati ọ̀sán àwọn èèyàn ń follow trend pati gan. wọ́n ní ṣùgbọ́n ní ìsinyìí o àwọn ọmọ kéékèèké yẹn ni wọ́n ń gbọ́ orin jù. orin tí wọ́n sì ń gbọ́ jù tọ́ba jọ̀ tí wọ́n ń gbọ́ lu èbó orin aráàlú òyìnbó ń tọ́ fara pẹ́ ni wọ́n máa ń gbọ́. nítorí ìdí eléyìí lọ́fà tí hip hop ti fẹ́ máa rọ́wọ́ mu. wọ́n ṣàfiwé ẹ̀ pé níbi onífújì kan bá ti pa bóyá bíi 5 million 10 million àwọn oní hip hop wọ́n máa rí bíi $150,000 and that is to say ratio yẹn jìnnà síra wọn. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan ò lólé ayé gbó nígbà kan ní táìláìfù. àwọn dòdò ṣẹ̀kẹ̀rẹ̀ sákàrà aro nkankan ni ló milẹ̀ tẹ́lẹ̀ láyé ajísàrè ajíwèrè. ṣùgbọ́n lẹ́yìn ogun abẹ́lé òun táìláìfù dé láti Ghana ó wọlé látogun abẹ́lé. àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní gba táìláìfù. wọ́n fẹ́ gba gbogbo eré tí ń bẹ ní mákẹ́ẹ̀tì dànù. àfàwọn tí wọ́n fagídí dúró ń bẹ̀ pé alẹ́sẹ̀ ànígbà àjọ máa fà á lọ. ọ̀pẹ́ kò jẹ̀nà táìláìfù ń lo dáwọ́là lọ́wọ́. òun ni jùjú náà dé o. ara táìláìfù ni wọ́n ti yọ jùjú. jùjú dé oríṣiríṣi orin sọ́wà ń bẹ̀ gbòde. ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ highlife díẹ̀díẹ̀ highlife tó ṣe pé tí wọ́n bá ṣàwọ̀ ẹ̀ báyìí yóò máa ta lọ bí ìbèbà ìṣó ọ̀pẹ́ kò jìnnà highlife ọ̀dà bí má bíi ti tẹ́lẹ̀ àfi kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ló gbà yá ní fújì náà dé wọn àti jùjú jọ ń fà á ìgagbága náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé Shina Peter sọ nínú interview kan wípé òun fẹ́ wo kí ni à ń gbọ́nú fújì gan tó fi fẹ́ borí òjòjú mọ́lẹ̀ òun wá lọ tẹ̀bà tí Alhaji Sikiru Ayinde Barrister òun lọ gbọ́ orin Dr. Sikiru Ayinde Barrister òun rí wípé omele ló dominate ẹ̀ òun ní òun bá ṣẹ́ emele
emele jọ sínú báǹdì emele bíi 6 sákàrà ọ̀tọ̀ emele àdàmọ̀ ọ̀tọ̀ ó ní òun wá rí i pé emele yẹn jẹ báyìí afrojuju àti àwọn fújì wọ́n jọ ń wọnú ara wọn kọ̀pẹ́ kò jìnnà fújì fẹ́ máa já jùjú lẹ̀ ọwọ́ kù síbi àwọn ògbóǹtarìgì oníjùjú nìkan ẹ máa sọ̀rọ̀ Òbé Sànní Yínká Ayéfẹ́lẹ́ Ṣínà Peter bóyá lè kó ń jùjú 10 tí ó fi rẹ̀ ẹ sì máa ka ní fújì bíi 25 kọ̀pẹ́ kò jìnnà àwọn ọmọ ní hip hop náà dé o gang up lé fújì lórí bàbá sì ní tanra wa jẹ ń bá nítorí hip hop bó ọ̀ ń tara rẹ̀ ṣe é gbàgbé pé láyé Alhaji Dr. Sikiru Ayinde Barrister ní Barrister ti sọ pé káwọn múra dáadáa o ọmọ kan lọ jáde nígbà yẹn mo gbàgbé orúkọ ẹ o olókọ yahoo ṣe lójú ayé Alhaji Dr. Sikiru Ayinde Barrister ẹ fura sáwọn ọmọ yìí o ọwọ́ tí wọ́n fẹ́ gbé yìí ọwọ́ yahoo ṣe tẹ́ ń rí yìí wọ́n bá lọ gbalẹ̀ lọ bẹ́ẹ̀ ọlọ́gbé nìyẹn ó ní ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde K1 ní sọ nínú interview yẹn káwọn yá padà sí drawing board torí hip hop ti fẹ́ máa já fújì lẹ̀ ọba jẹ́ lómìn lọ́sọ̀ọ́ ni àwọn èèyàn bíi gbogbo àwọn fújì ọba mọ̀ pé kókó ọ̀rọ̀ yẹn jẹ ṣùgbọ́n authority ni Wasiu Ayinde lórí fújì ọba fi lè sọ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ó dà subject ni Wasiu Ayinde àfi kí wọ́n yá padà sí drawing board lóòótọ́ Alhaji Kollington Àyìnlá ọmọ èké bá ń ṣe bí ọmọ èké àgbà máa ṣe bí àgbà ẹ gbé fóònù ẹ pè é tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé bẹ́ẹ̀ bá ń pe Alhaji ẹ jẹ́ kẹ́lẹ́rìí ọ wà mí tẹ́ ẹ bá wá pè é tí ọba tún gbé ẹ wá gbéra pẹ̀lú ẹlẹ́rìí wàá gbéra ẹ wá lọ jẹ̀bù ẹ mú fídíò lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń lọ wọn ọba jẹ́ wọlé bẹ́ẹ̀ bá dọ̀m bí wọ́n bá ní wọn ò sí nílé ẹ jẹ́ ká yọ ọmọ jẹ́ advice tèmi fẹ́ fún un lórí bí wọ́n bá rojọ́ nínú ẹjọ́ tálàjì Wasiu Ayinde rò lẹ̀ sẹ́ni wọ́n lè rorú ẹjọ́ bẹ́ẹ̀ fún tí ò ní rò lẹ́ẹ̀mejì pé àwọn ṣe ọmọ ẹ̀ lóòótọ́ ẹ̀yin náà sì rí sọ ẹ̀ lè mọ́ pé ká ẹ pẹ́ ẹ pé. ìṣàlàfíà lẹwà bàbá mo ti sọ kínní ìmàdé tó máa tún sọ ìgbà kan kì í lọ bí òrèrè ẹ lọ Parkwell ó tó mi bí lọmọ Kollington gbà tó máa kọ́kọ́ wá UK mi tó kó máa bọ́dẹ̀ rẹ̀ tó ń gbé ìwà àti sàlàwà wá sí UK àwa mẹ́ta la jọyìn owó papọ̀ báyìí èmi Yínká ìyàwó Kọ́lá wọlé gbà yìí àti Shakira ládàwó tàgbé yín wá sí UK in the 1990 kọ́nà bí 89 Kọ́lá wọlé kò tí ẹ yẹ kó máa dá sọ̀rọ̀ fújì mọ́ torí ẹni tọ́lọ́run ò pa ni ẹ ó síkì gidigidi tí kò yẹ kọ́mọ kankan kó tọ́jú ẹ torí ò tọ́jú kankan nínú àwọn ọmọ rẹ̀ ọdún wọn bójú àánú wẹ̀ wọ́n gbé wá sí ìlú òyìnbó láti wá tọ́jú ẹ Kọ́lá wọlé Kollington ni mo sọ ẹ tiẹ̀ ò gbé gbogbo ìwọ ni bàbá tá ló sọ pé ìwọ ni bàbá fújì Kollington tá ló sọ pé ìwọ ni bàbá fújì ó náà ti tòkùnbọ̀ tó ti wá sálágbàdo rí ọmọ mi dáadáa mi ò fẹ́ rí o torí mi ò fọ lórin ojú sí mi mo yẹ tó bá ń kí mi báyìí pé dúdú yẹmí Tòkunbọ̀ ní UK kí ni tó mean àwọn onífújì wọn ò fẹ́ rẹ́kàn pẹ̀lú ẹ why are you forcing yourself on them just like I started speaking for over 15 years and we have loads of speakers tó ti dìde inú wọn lára Pẹ́lá tọ́lọ̀ ń jẹ́ kí ògùn ẹ̀kú jíjú anybody lọ kí wọ́n máa sọ pé Pẹ́lá o gbọ́dọ̀ wà máa kí mi o èmi mo dá sọ̀rọ̀ ọ̀lẹ́ o àtẹ tó wà lórí TikTok tó wà lórí social media sọ̀rọ̀ ní gbogbo wa. ó dẹ̀ mọ̀ pé ó ní partial stroke ó ò tọ́jú àwọn ìyàwó ẹ̀ dáadáa rárá kódà kó o tọ́jú wọn ní ìmọ̀ ìyàwó ẹ̀ rárá mo mọ̀ ìyàwó ẹ̀ 3 táwọn ọmọ wọn àti ìyàwó ṣàṣì ń sọ̀rọ̀. nígbà tí mo lọ sí Nàìjíríà tí Wàsíù olóko ẹṣin ọkọ tó Bọ́lá ó sọ story yẹn gbà yẹn fún mi bọ́n ṣe fún ẹ ní $500,000 exactly bó ṣe sọ story yẹn nínú interview of course ó lè stop kó má fún ẹ lówó yẹn mọ́ bó ṣe mi gan mi tẹ̀ ní fún ẹ ní nǹkan kan èmi àti ẹ̀kọ́ lọ́rẹ̀ Wàsíù àti Barrister ni wọ́n jọ mọ́ra àwọn tó ń jẹ́ bàbá àtọmọ ó dàbí bí dọ̀kásì ṣe dídọ́ ọmọ mi ní ìsìn kọ́ lọ́jọ́ wádé kí n lọ bí àgbà kí àwọn rantas tó máa ń sunkún lórí social media kọ́ máa ní kí dọ̀kásì wá forí balẹ̀ fún wọn báwo ló possible olórin ó dàbí ọ̀rọ̀ Táyé Currency ni ẹ rí i pé mi bá wọn dá sí kéèsì Táyé Currency torí tí n bá dá sí tí n bá yín mẹ́nu sí wọn àti Pasuma Táyé Currency ló dání máa finish ẹ pátápátá ẹ mọ̀ tí mi ṣe dá sí torí pé ọmọ Ìbàdàn ní Táyé Currency bọ́tò Wàsíù Àyìndé Ìjẹ̀bú ni nítorí àwọn olùmọ̀ àfiṣe Pasuma ò ṣe Ìbàdàn ṣùgbọ́n tí mo gbọ́ nípa Táyé Currency ó ga gan mi ṣe dá sí kódà mi ṣe update pẹ̀ yàtọ̀ sí blogger mi staff mi tó máa ń blogger sórí website jẹ́ pé mi ò mọ̀ pé wọ́n ń jà nígbà tí jà wọ́n le gan tani ìbá wá jẹ̀bi ńgbà yẹn Táyé Currency ni ó jẹ̀gbà but iṣẹ́ ká máa ṣe awo wọn là kí n ṣọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀
iṣẹ́ tá máa ṣọ́ máa wo èèyàn gbọ́dọ̀ ṣọ́ gbọ̀ngbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi kì í láì kí máa ṣe ṣòfò ọmọ Ìbàdàn but atrocity táyé currency wọ́n ròyìn Ìbàdàn wọn fìtì nítorí mi ṣe chat fún yàn àfi tí máa wádìí onítàn dáadáa. Thanks for the star gifter on Facebook. God bless you. You shall never lack anything good in your life. You shall continue to progress and on TikTok and everything. Ẹ ṣé mo dúpẹ́. But kí ni mo ṣe? I kept quiet. Gbogbo show kan lè máa ń ṣe. Ìgbà tó ló ń ṣe àwọn Mùsùlùmí tó láwọn ń ṣe Islam tó ń gbógun tira wọn. Tádìí wọn ń jẹ fún ara wọn. Èmi ò ń ṣòpò ní bá àwọn Mùsùlùmí. Thank you. I love that flower. It's so beautiful. Bola. BHOLAR. Nǹkan kan tẹ́ bá dẹ̀ watch mi ń ṣiṣẹ́ pastor. Ẹ̀kan tí mo ṣiṣẹ́ ọ̀ṣọ́fà mo bí iná. Alájà Aisha, thank you for the cap. Ẹ̀kan tí mo ṣe mo bí iná mo lẹ́tọ̀ọ́ àti ṣe torí I was born in Celestial Church. Wípé how will you allow Portable láti wá kọrin nígbà ayé mo bí iná? And everybody knows in Celestial pé bí mo ṣe bí iná ṣe wáyé ISB dání. Kò fẹ́ mọ tẹ́ bá ṣe ń church yìí tẹ́ bá ti gbowó fún. Kò sí nǹkan kan tó ṣojú mo bí iná wàláì. Wọ́n tún débi nígò ta ló tún débi nígò fúláwọ̀ olúwa pọ́nlé ṣọ́lí bẹ́ẹ̀ ta ló fún mi nígò ìgò lójú ọmọ ọ̀daràn ẹ mọ̀ máa ń pàwọn èèyàn lè bó tilẹ̀ jẹ́ pé chicken change náà gbogbo ẹ̀ but wọ́n ní owó àfúnni ò gbọ́dọ̀ gbẹ èmi ò fojú díyàn ẹ jẹ́ n kí wọn tó bá tún dé ní ẹ jẹ́ n kí wọn ẹ ṣe ẹ̀yin tẹ́ wà lórí kíní ẹ máa bọ̀ lórí TikTok anyway kí ẹ tó lọ méjì ni mo fẹ́ discharge yín lórí Facebook and Instagram. Kí n tó lọ má gbàgbé àwọn vendors wa mi ò gbófo fún yín tí if there is any mistake èmi tí mo jókòó wọ́n ti gba customer mi kan ní 60,000 euro èmi tí mo rọ ọ̀sán láàrin oṣù mẹ́ta mi ìdẹ̀ ìyàwó níbi kankan so I'm responsible for it ní ọwọ́ tá a wà yìí dó mi ò gbónílẹ̀ mọ́ onílẹ̀ ẹyọkan tí mo níyẹn tí ń jẹ́ Harmony Gardens àní mo fi gbogbo gbáyà mi sọ fún yín pé kò sí kankan tó lè ṣe yín tẹ́ bára lẹ̀ ń bẹ̀. Address mi ń bẹ lórí Google tí Harmony Gardens bá gbà yín ẹ sue mi yẹpọ̀ máa lẹ́tà court address mi bẹ I'm a registered blogger ẹ sue mi ẹ rìkọ́ọ̀dù bí kẹ́ court ẹ sọ̀wọ́ òwò tẹ́ bá fẹ́ sanwó táyà yín bá ń já ẹ pè mí màá sign ẹ rántí pé ó dàbí Wàsíù Àyìndé ni ó fẹ́ dàbí Wàsíù Àyìndé ó lájà àlẹ̀ ó ń lògùn àwọn ọmọ rẹ̀ ó ń lògùn àwọn ìyàwó rẹ̀ wọ́n lè fi ilẹ̀ vẹ́kẹ́ di pọ́ǹtò ó lè ní kò jẹ́ kí àwọn olórin ó gbérí kò fà wọ́n lọ́wọ́ sókè ìtawà náà bá gbọ́dọ̀ máa sọ ìjàmbá débẹ̀ bọ́ tó di dandan kéèyàn kó lórúkọ ẹni tó bá lórúkọ tó mọ bọ́lọ́n ṣe ń da láre just kan máa mi wá lẹ́sàbọ̀dì ti lo oògùn àwọn wọ́n ní mo ti lo oògùn àwọn ọmọ mi mo dẹ̀ ìyà tí ń jẹ̀yìn náà ti tó káwọn ọmọ yín wá kí n bá yé ewé gbò ní mí gbà mélòó máa fi bá yín lo àwọn ọmọ yín káyé wé kìsà kiri mọ́ kí lè wà lẹ́gbẹ́ etí kàrà gold Wàsíù olóko àmọ̀ pé nínú gbogbo nǹkan tó sọ yẹn èyí tí mo wà ṣọ́ nípa Wàsíù ni pé kò sẹ́ni tí Wàsíù lè dò ní wọ́n tún dé class o ó bèrè lọ́wọ́ 2 beautiful actress kan nínú àwọn ọmọ mi tó súnmọ́ mi gan ni 2 beautiful actress kan mo ní bó ṣe fáyìn yìí mo ní Wàsíù ó ti débẹ̀ ó ní dádì mi ló ní wọn kọnu sí òun rí o ó ní kódà ìgbà tó ń ṣe nǹkan kan ó ní dádì ò kọnu sí òun rí bọ̀dẹ̀bọ̀sì náà ká tún lé Wàsíù lónìí so ó di dandan tó bá ti wà lókè libel and defamation kò ní jìnnà sí ẹ gbàgbé pé nítorí pé a wà ní only your team has completed the first stage of the team quest. Club chairs have been on law for all team members to send and celebrate. Wọ́n máa ní ẹ celebrate pẹ̀lú mi lórí TikTok. TikTok wà lẹ́yìn pọ̀ ṣé mo ní team lórí TikTok. TikTok, why are you lying? I don't have any team. Even on Facebook, I don't have any group. We are bearing Away Nation because I sell away at Egbo. That is why we are calling ourselves Away Nation. TikTok sì ń purọ́ mọ́ mi lójú ayé mi. Ipe mo ṣe quest team. Wọ́n wáyé lẹ́yìn òkè. Ẹ ṣe gẹ̀rẹ́ tẹ̀ fún mi. Ẹ ṣe at least ń fi mu sìgá. Ẹ ṣe o. Nítorí náà kò sí ìyá kan wà ní challenge lọ́dún kan ìyá kò yó ni báyìí mò ń ṣiṣẹ́ tó gate I was talking of 1980 ìyá yẹn máa ń ta gan ó máa ń ta ògùrọ̀ mbẹ́ ayé ìgbà yẹn igbó lọ́nà òpòdó
ilé ẹ̀kọ́ dùn náà kan ni wọ́n ti ń tà ní millions ní ìsìn ó ga ọ ibẹ̀ láti máa lọ ọjọ́ ìyá wọ́n wá pè wá níbi iṣẹ́ ìjọ kan wọ́n ní wọ́n bá kárí rúmọ̀ yẹn wá síbẹ̀ yìí pé ká má lọ jẹun lọ́yìn búkàyà yẹn mọ́ pé ìyá yẹn ó ní ejò nínú omi tá à ń bù mu nínú ìkòkò gbogbo àbáṣà lára àwọn gáìsì tí ibẹ̀ ni yakoye olóúnjẹ lọ́nà òpòdó lára àwọn bọ́ìsì wa ṣe ń padà kiri gbogbo àtàǹṣe tó gẹ̀ta was in my 20s 1980 àwọn yẹn wọn fẹ́ sọ pé àwọn pé ìyá yẹn o àwọn fẹ́ lọ fọ́ wọn fẹ́ lọ jó ahéré ibi tá ti lọ mẹ́mú tá ti ń ṣe gbogbo wọn débẹ̀ lóòótọ́ wọn fọ́ ìkòkò wọn gbé jò ń bẹ̀ wọn fọ́ ọlọ́pàá mú yà kò sí tí ìyá yóò máa fi búra kò má sí bí ìyá yóò máa ṣe búra kódò fọ́ mi búra òun mọ̀ kankan pẹ́ ọjọ́ tí wàá kúregbe ó ti kúregbe another woman wá ń ta ẹmu bíi ahéré kẹta ẹ̀dẹ̀ kọ́ wọn lọ́ọ̀ka ahéré tó máa ń fi mọ̀rìwò kọ́ láyé àtijọ́ àti ìyá yẹn ló gbé jù sínú ìkòkò ẹ̀ tó ìyá yẹn kà bòmí ìwà ìbò ti bàjẹ́ wọ́n jó ṣọ́ọ̀bù ìyá yìí àbọ̀ ìsìjò kò sí tí wọ́n ṣe fún ìyá yẹn ọlọ́pàá màmá olúbo iṣu block so you get it at the end of the day kí ló ṣẹlẹ̀ nǹkan rere ti bàjẹ́. Some boys at Shita Lagos are now using that brand name Yakoyo. Ayé Yakoyo ni. Ẹ mọ̀ tí wọ́n tẹ̀ láti sọ. Tó o bá ní láàrí láyé ogun ni. Ẹ gbàgbé social media. Àti ẹni tó ń ṣẹlẹ̀ social media. Èyí tó ń ṣẹlẹ̀ nínú ọjà ayé. Èyí tó ń ṣẹlẹ̀ nínú ayé lẹ́rìí lórí social media. Bọ̀ kí ni yẹn máa ń ṣẹlẹ̀ láàrin aláwọ̀ dúdú ni o. Kò ń ṣẹlẹ̀ láàrin aláwọ̀ funfun. Because kó tó di pé mo ń páàkì nínú ká múra tí a rọ̀bà òyìnbó rí pé mo ń lo Mercedes tí a rọ̀bà kàkà tó wọ́n fi sọ pé kíní wọ́n á kọ́kọ́ wò pé ṣé drug là ń ṣe nínú ilé ìṣòro ṣáàlì tí mo ní géńdé ọkùnrin son mi 28 years agbọ́ngbé ni àti grandson mi wọ́n á kọ́kọ́ wò pé ṣé wọ́n ń ṣe drug ni ibo ni woman yìí ti rí owó tó fún ara brand new car every year ẹ̀ ní mọ̀ òyìnbó máa investigate yín ni wọ́n fẹ́ pé ṣé pásù tó ń wọlé ẹ̀yin custom wọ́n máa gé pásù yẹn láti mọ̀ bí i pé ṣé mò ń ṣètò kankan wọlé ni torí àsìkò tí yóò sòwò ní ìlú mo lè mi ti dúdú lásán ẹ jẹ́ kí n sọ fún òyìnbó fẹ́ràn dúdú bọ̀tí wọ́n kàn fẹ́ káwáyé junior ni wọ́n rí báwọn èèyàn ti ṣọ́ọ̀bù pa èmi ní ìrà brown car kì í tí wọ́n á ṣe brown car mọ́tò over 80,000 euro wọ́n á ti ṣọ́ mi pé wọ́n máa yóò kó nínú ilé iṣẹ́ wo ló ń ṣe ṣé sani ẹ̀ ń ṣe glọ́ọ̀kì ni àbí iṣẹ́ wo ló ń ṣe ṣe pé tí wọ́n fi máa gbé ejò ní Nàìjíríà tó ń kó bara wọn yẹn wọ́n láwọn ti ṣọ́ mi ni mo bẹ̀rẹ̀ sí ní brand new car ní over 6 years wọ́n dẹ̀ pé mo máa ń change car mi lọ́dọọdún wọ́n láwọn ti ṣọ́ mi ni wọ́n á ti wo n tó ń wọlé n tó ń jáde kódà iṣẹ́ helicopter kékeré tó ń pè ṣọ́pà a máa ṣọ́ yín á ní kámẹ́rà a máa wo inú ilé bọ̀tọ̀ wọ́n rí i pé iṣẹ́ tí mò ń ṣe ewé ni mo dẹ̀ ń ṣọ́ lórí social media mọ̀ pé media personnel ni mi ó ní wọ́n ṣe yọ wá lẹ́nu ṣe rí pé yàtọ̀ sí Africa tí burújú ẹ̀ bá délé ni wọ́n á lọ mẹ́lò fi ṣògùn owó torí pé dúdú la pè wọ́n ọpọlọ yín dúdú èyí tí Facebook ẹ já pàdé ẹ má gbàgbé ẹ bá mi ra ilẹ̀ ní Harmony Gardens ìbílẹ̀ Harmony Gardens adẹ̀ ń ṣe lóò lọ́wọ́ à ń fúnyàn ní lóun láti bẹ̀rẹ̀ loan bank wa fáwọn ilé táwọn kọ́ ní ìbẹ̀jùlẹ̀ kí lọ́wọ́lọ́wọ́ ẹ pé Harmony ìbílẹ̀ Ọlábànjí investment bẹ́ẹ̀ ni má kọ investment yẹn mo rẹ́ni kéjì mọ́ yàtọ̀ flag account yẹn wọ́n ń block ẹ̀ yes mo ti approve ẹ̀ báyìí má kọ owó sí kan sọpọ́ Ọlábànjí investment limited àti pé mo tẹ̀ ti verify ẹ̀ pé mo ti hàdẹ̀ wọ́n ń block ẹ̀ bó ṣe ń kọ lórí TikTok tó TikTok ní fẹ́ kọ́ wọ́n ti mẹ́sà ayé Facebook ọ̀pọ̀ mẹ́ta ọmọ tó ń ṣe mọ́ni Facebook ọmọ tó ń ṣe mọ́ni wàláì ẹ rí i pé ńgbà míì gan tí ẹ bá gbé fídíò pé ẹ fẹ́ fídíò tí mo ń ṣe lọ́wọ́ nìṣẹ́ tí má kó lórí ẹ̀ pé mo fẹ́ play rẹ̀ ẹ rí i pé tí a bá fẹ́ play ẹ̀ báyìí fídíò mi ni mo máa gbé wá bóyá tẹnìyẹn ti ṣe tẹ́lẹ̀ ló gbé wá mi wà kọ́ ní fídíò yẹn lẹ fẹ́ wò ẹ máa tẹ̀ èmi ni mo máa gbé wá ẹ mọ̀ tẹ̀ bẹ́ẹ̀ so fídíò Facebook ti dàrú mọ́ mẹ́ta lọ́wọ́ àdẹ̀ lè blame mẹ́ta lọ títí ẹ mọ̀ pé is an autistic child àwọn ọmọ abirùn tó lóun kó yọ ni autistic child ni so kí ni yẹn ti dàrú mọ́ lọ́wọ́ gan ogun tí a máa bí tó ń lọ ó sì gẹ̀mí nínú èlò ló gẹ̀mí yẹn fi ó sì gẹ̀mí ní $8,000 sí dòní I will show you ó sì gẹ̀mí ní $8,000 láti last year July torí ẹ̀ gan ó wì tó ju àwọn àkáǹtì mi kan kò release monetization because ó mọ̀ pé page yẹn mo fi set account
So we just doing it. I mean, I know a nurse at Ayinke. I know a nurse at Ayinke who say who your friend who knew you when you started your way. Issue. Ajuwele. So ẹ bá mi contact mo fẹ́ dágbére fáwọn tí kúkọ́ tàrùn kọ àwọn tí Facebook àti tàwọn tó orí Facebook ẹ contact ìbílẹ̀ ṣó yẹ ẹ regret ìpẹ́ contact ẹ mo ṣe Esabod mama yakoyo fún yín tí ó bá ń dá fún ẹ ayé aṣọ so many things about it. They will libel you, they will discriminate, they will stigmatize, they will ṣe kíní kan ẹ̀yàn ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sìn wọn. Dẹ̀ má gbàgbé Ọlábánjú farm investment ẹ lọ invest is authentic ẹ tẹ́ ń kówó yín lọ sí àwọn báǹkì sógúndógójì tó ń gbà yín yẹn Ọlábánjú is 20 years as a farmer ẹ lọ sí iléeṣẹ́ wọn ẹ ráwọn èèyàn lọ kẹ lọ fojú ara yín wò kẹ́ mọ̀ pé ibi tí ọlọ́run sọ tó sọ iléeṣẹ́ sí àwọn eléyìí tó kò ní bílíọ̀nìyà multi-billionaire ni wọ́n ti olùṣèwọ́ rabajà kí ló pẹ́rẹ́ decline. So àwọn yẹn lọ bẹ́ẹ̀ ẹ má gbàgbé Riddle Lounge ẹ lọ Nàìjíríà bí tó save láti dé sí Riddle Lounge ẹ bá wo orí page ẹ máa rí fóònù nọ́mbà wọn Olúọmọ home of fashion ẹgbẹ́ náà mo ti rí lẹ́gbàá mo lọ Dubai ẹ̀rí kò gbọ̀n àwọn iṣẹ́ òkè stone òkè gbọ̀n tailoring service 118 karat Italian gold lóríṣiríṣi Olúọmọ Alhaji Olúọmọ gold Dubai àti Alhaji Olúọmọ fashion home ní Dubai ẹ pè wọ́n ship worldwide ẹ fẹ́ máa ṣọ ẹgbẹ́ tẹ̀fẹ̀ kó kọ́mọ̀ ni wọ́n máa bá yín tailor ẹ má gbàgbé House of Farida beauty House of Farida fún gbogbo ṣe ẹ fẹ́ kí òbò yín kéré ni ẹ fẹ́ kó bò yín tight bẹ̀tẹ̀ èmi ò mọ̀ bóyá ó máa ń ṣe òǹdè fún ọ̀tún mọ̀ kàn wọ́n ní machine tó fi ń ṣe ní Nàìjíríà ifò bí ẹ fẹ́ wẹ̀ kẹ́ ẹ di pupa tí skin yóò ní bàjẹ́ nítorí kẹ́gẹ́ ẹ ṣàfẹ́ kí n lọ lórí Facebook kò burú ẹ máa manage kẹ́ ẹ láwọ́ yín kẹ́ fún mi lọ ṣé ẹ fẹ́ ń lọ lórí Facebook ni ṣé ẹ ní níbòmíì ni ṣé ẹ fẹ́ ń lọ ní House of Farida. Do you want me to take off? Do you want me to switch off? Do you want me to kill? No kill. No kill. She. Do you want me to kill she? My pretty talk, Baba will no sensitive. Do you want me to go? Do you want me to speak? Do you want me to shout? Ìyíwò tó fi yẹn náà jó púpọ̀ àwa òkè oníkóńdómà kí ló ń ṣe yín gbádùn lórí Facebook ọlọ so mọ́mí block mo ti block ẹ̀mí tó ti gbé mi ìwọlé ni mo ti block ẹ̀ tipẹ́ ṣe mo ti rí mo ti block ẹ̀ lórí Instagram. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ Kollington Ayinla. Kollington kò yẹ kó tún máa du níta sọ pé yín olórin 20% yín lẹ fọmọ ní education àwọn ọmọ tó lẹ education ṣe owó ọ̀yà wọn ni ẹ̀ tọ́jú ọmọ majority yín ò lè jẹun ọmọ nígbà tẹ́ ẹ bá tọ́jú ọmọ ẹ̀ tọ́jú ìyá. Bí mo ṣe gbajúmọ̀ tó tí mo jó fújì tó tí mo ṣoge nígbà sísí tó mi ì lè gbà kí olórin ṣe aṣọ mi wà bí onífíìmù I don't do it torí mo mọ tó wà lábẹ́. Kollington tàbá wo age ní ìsìn you should be in your 70s. Òun jíjà ìlàtọ̀ ó ní ìjà tó kọ́kọ́ bá Wasiu jà according to Wasiu what he told me. Nígbà tí ẹ kọ́kọ́ jà ní 5 years ago. Gbẹ̀yìn ló síkì nígbà yẹn. Wasiu ní òun dẹ̀ fún ẹ lówó níwọ̀n bá tó lágbára. I think during that time he gave you 2 million. Ìgbà yẹn ni Arẹ́gbẹ́ṣọlá ó wà ní gómìnà ní Èkó nígbà yẹn. Ó bá insist lẹ́yìn tó fún ẹ lówó tán níwà ní ṣẹ́dójú kòkòrò tẹ́ ń ṣe ẹ̀ ní rí kankan gbà Kollington ẹ̀ ní rí kankan gbà. Oye onínú gbogbo fújì wọ ni bàbá wọn tá sọ pé wọ ni bàbá wọn. Sáwọn mi ò kọ fújì gan kí Barrister tá ń sọ èèyàn ṣé Barrister gangan lolùdásílẹ̀ fújì àwọn bàbá wọn o ìwọ ni bàbá yóò ní láti máa bó ìṣèlú ní gbogbo ìgbà pé wọ ni bàbá onífújì ṣé wọ́n lọ ra iṣẹ́ fún wọn ní Kollington àbí mélòó nínú wọn ló fà lọ́wọ́ sókè gbà tó jẹ́ Kollington. Wasiu sọ́ngbà yẹn ló bá insist pé kí Wasiu kó mú ẹ mọ Arẹ́gbẹ́ṣọlá. Ó dẹ̀ mọ̀ pé Wasiu tèmi nìkan ni oníwà yẹn lára ìsìn bàbá bó ń bàbá wí bí wọ́n ṣe lóògùn fún níjẹ̀bù ni Wasiu lè mú yín débi ìdí ọ̀la rẹ̀ láìláì Wasiu dẹ̀ fún yàn connection àfẹ́mi Wasiu ló ní self-centered egotism Wasiu ló ní bí kílẹ̀ kò di àmọ̀ lójú Wasiu ní kò nìkan máa jẹ́ mú wọn kò ní mọ́ mẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ọmọ tó fokó bí gan kò ní mú wọn débẹ̀ kì í fún yàn connection wọ́n bá insist kó bá ní pé kó mú ẹ lọ sí ọ̀dọ̀ Arẹ́gbẹ́ṣọlá according to him. That was gbàtò gbé mi lọ Nàìjíríà lọ sọ ṣe kálọ́ wà lára wọn ìlọta àròta fipẹ́.
Wàsíù dẹ̀ pé lójú mi bẹ́ẹ̀ náà ó dẹ̀ pé pírẹsidẹ́ǹtì I don't know bí a pírẹsidẹ́ǹtì ni you have a Fuji association any Fuji association to support ntí Wàsíù sọ fún mi ó dẹ̀ kí fóònù ẹ̀ mọ́lẹ̀ ó gbé sí speaker ó pe pírẹsidẹ́ǹtì Fuji association wípé iye báyìí láwọn fún bàbá yìí sọnù wọ́n dẹ̀ kún fún akọ̀wọ́n fún Kollington lọ́wọ́ òkùtẹ lọ́rùn ó fẹ́ kó mọ ẹ̀dá sọ̀rọ̀ ọ̀kì ìwọ náà ṣe wá kó o ṣe support ẹ̀dá sọ̀rọ̀ ọ̀kì kí orin wo gan lẹ̀ ń kọ kò sẹ́ni tó ń dojú ẹ lọ sẹ́ńpẹ́. Èwo la láyàn lé gan o ti lọ sọ́dọ̀ kínní lọ ṣe interview ọ̀dọ̀ Kola Olootu ẹjọ́ Wàsíù náà ni ńgbà kan bẹ́ẹ̀ barista kú ọ̀rẹ́ rẹ̀ ń barista ìwọ ló jẹ́ kó báwo ló ṣe máa jẹ́ kí ìwọ ló bí ni ẹyọ ọmọ kébí ẹgẹ mú bàbá yín so bóyá kẹdá padà sí hospital tó dé mọ lọ́jọ́ kìnìún àná torí ẹyọ rẹ pa àìsàn tó ṣe yẹn tó kú sí lọ́pọlọ. Àbí ó dàbí pé kí n sọ ní ìsìn wípé dandan Dọ̀kásì èmi mo dá sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ ọdún kẹẹ̀ẹ́dógún tí mo fi ń ṣe ni o gbọ́dọ̀ máa fún mi lówó ṣé mi mo ra fóònù fún Dọ̀kásì. Èwo ológun aláyànlé kan ṣé dandan ni kí Wàsíù tọ́jú ẹ̀ ní ṣó òbímọ ni ó bímọ káàkiri. Èwo ológun aláyànlé ó mọ̀ pé èmi ò lọ́tàánú ní gbogbo àgbáyé bọ́rọ̀ bá ṣe rí lèmi ṣe máa ń sọ̀rọ̀ pé èmi ní òun rán yín torí kò sí ètò lè bí mi lọ́mọ nínú yín. Èwo ni ogun aláyànlé gan tó ń rojọ́ ṣé Wàsíù Àyìndé ló bá yé ẹ̀ jẹ ni kájà sọ pé bó ṣe ń sọ ìkànnìwò àti Síkírù Àyìndé gan tó wà láyé ẹ̀ẹ́rẹ́ náà ìjà lára lẹ bára yín jà títí báwọn ọmọ sí ò bá mọ̀tàn àwa mọ̀tàn àrò bá sì ní bàbá àtàn kéré tó ń rojọ́ Wàsíù kiri ìgbà tó ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Wàsíù lọ́dọ̀ wẹ̀ Síkírù barista kí ni contribution nínú ayé rẹ̀ bàbá àṣírí ọkọ mi ó ṣe ọkọ mi kí ni contribution rẹ̀ ní ayé rẹ̀ ẹni tí ò dáṣọ fún ni kò lè béèrè yọ ọ̀pá tó lónà ká má ti sọ̀rọ̀ wàá gbé interview because ó mọ̀ pé gbogbo nǹkan kọ́ ni Wàsíù máa ń respond sí tẹ bá ti bú Wàsíù tá bá ti ṣiṣẹ́ ẹ lọ ó lè wọ́n dà wá lóhùn ó lè tóṣù mẹ́fà kan làmọ́ wa padà ni nínú kó fi kọrin nígbà pariwo ganu Wàsíù yìí kùndùsì ẹ tí àwọn mùsùlùmí bínú tó ń fọrí ya táwa náà sọ pé ọ̀rọ̀ tó sọ pé wọ́n ganu nígbà tí ó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ gbogbo wa wọ́n ganu sí níjẹ̀bú òde o wọ́n ganu sí ní ìjọ wọn làwọn èèyàn má tó fi jó kódà àwọn la ṣọ́ọ̀ṣì san wọ́n ní Jésù ganu sí Jehovah ganu sí wọ́n sọ ganu sí wọ́n á sọ lórin. ẹyọ ọmọ Kollington yẹn bàbá yín fi ra ẹ ṣe ẹlẹ́yà kiri tipátipá kọ́lìyàn ṣe ń adopt èèyàn tó ń sọ yìí pé ńgbà tí ọ̀rẹ́ òun barista ti kú ó yẹ kí Kollington kò máa ó kí ló fẹ́ wẹ́ ẹ fún ṣọ́dọ̀ ẹ̀ ló ti kọ́ṣẹ́ ni before the existence of barista gan aláwọn Haruna Ìṣọ̀lá kétò lọ bá àwọn Haruna Ìṣọ̀lá wọ́n ṣàṣe nkọrin aláṣejù nìyẹn ìwọ́dẹ̀ ní òòlè lórí stage 5 hours wà fún wó lulẹ̀ ni ìta fi sọ pé ẹ tọ́jú ọmọ kẹlẹ̀ jẹ́ wọn ọmọ rádaràdá ni bàbá yín ṣe lọ́jọ́ alẹ́ yẹn ọmọ Kollington mi ìdẹ̀ bẹ́yìn ọmọ wípé kò tọ́jú ìyá yín kò dẹ̀ tọ́jú ẹ̀yìn náà àbí ọmọ wò ni ó fún 500 nígbà tó yáwó stop ẹ̀ wọ́n alákàlẹ̀ mi nìyẹn fún kọ́bọ̀ because ó ti dogun aláyànlé náà ó ti dogun aláyànlé tó bá sọ pé Wàsíù Àyìndé ò tọ́jú ẹ Kollington nígbà tó ń jẹ́ Kollington fún mi ní olórin kan tó fọwọ́ ẹ̀ sókè ẹni tó fọwọ́ ẹ̀ sókè mẹ́rin Sàláwà ni wọ́n ló dẹ̀ bí wó lulẹ̀ iṣu dúdú ní iṣu àìwé ó fínísì Sàláwà ni báwọn ọmọdé ò bá bọ́ tán yàrá tán fún yín at least èmi náà going 70 stop all your stop ṣe bẹ́ẹ̀ instant bá ti jáde báyìí màá làmẹ́ ni instant bá ti jáde fún mi màá làmẹ́ ni torí ò lọ́pọlọ kí ló tó kọjú sí Saheed Òṣùpá kí ló tó kọjú sí Pasuma àbí àtàwẹ́wẹ́ gbogbo wọn kí ló dé ó dẹ̀ fi Wàsíù lẹ̀ ó lóun ò fẹ́ mẹ́ẹ̀ nígbà ìyá rẹ̀ kú ó pè é agbọ́pọ̀ ló pè é ṣe tẹ́ ẹ pé mo pè tẹ́ ẹ mẹ́fà aláṣejù ni pé tẹ́ ẹ mójú tẹ́ ẹ mọ́ra bí olóko ńlá pé tẹ́ ẹ mójú tẹ́ ẹ mọ́ra bí olóko ńlá ẹpọ̀n nìkan lè fi ṣe tagbo yín pé èèyàn lẹ́ẹ̀kì ní kò gbé fóònù mi mo pè lẹ́ẹ̀kejì mo pè tẹ́ ẹ mẹ́fà nígbà mo gbọ́ pé ìyá rẹ̀ kú nígbà tí wọ́n tún ṣòkú tán mo pè tẹ́ ẹ méjìlá kí lẹ̀ ń pè fún Sọló Mákindé kí lẹ́yìn náà ń pè fún wọn ní bí ọ̀rẹ́ mi ò bá fún mi lóúnjẹ jẹ má dẹ̀ fi wíwò má fi bá tiẹ̀ jẹ tí n bá ti pè lẹ́ẹ̀kan tí mo fi voice note sórí fóònù ẹ pé àwa yọ ọ̀rẹ́ mi nǹkan kan báyìí tó bá dá mi lóhùn ó ti ní kí n bá ku ẹ̀ lè ní àbí kẹ́ ẹ send message síyàn tẹ́lẹ̀ pé nìyẹn kà ó ṣò kò dá yín lóhùn ó ní kẹ́ ẹ bá ku ẹ̀ nìyẹn ẹ yà lọ ṣe tàbí
ńgbà aya rẹ̀ kú mo pè more than 20 times kí ló dé ẹ̀ níṣẹ́ ìbímọ tẹ́ pè ní báwọn yẹn k'Amẹ́ríkà wọn kú UK wọn pọ̀ nílùú òyìnbó bẹ́ẹ̀ sì réyàn pé ẹ̀ẹ́dẹ̀ ní kó máa yín ra pọ́pì lọ́ra bíngò náà kó máa pe bíngò nínú kọ́ńpáǹdì ẹ̀ ń fira yín wọlé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pé alágbe ni ẹ̀yẹ kọ́ ni bàbá fújì ẹ lọ jókòó jẹ́ ẹ bá fẹ́ sọ pé orin tí ń gan ṣé fújì ní ṣá kò jọ fújì létí tèmi ṣá dúdú yẹmí mi tó kún bọ̀ abọ́dẹrìn tó ń tẹ̀ fi ẹ̀ ṣe ń kíwà náà ẹ lọ jókòó jẹ́ fi Wàsíù lẹ̀ téèyàn bá lóun ò báyàn ṣe òun kọ́ ló bá ti ń jẹ́ ayé yín ó dẹ̀ bàjẹ́ náà ọkàn ẹ kàn jẹ́ anilára dẹ́yìn kọ́ lẹ máa pera yín ní ọ̀gá onífújì ẹ jẹ́ káwọn onífújì ìsìn ẹ jẹ́ kán pè yín bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ ẹ ǹlẹ́ o kébé ẹ lọ jókòó jẹ́ kẹ́ lọ sí dáa kí Sunny Adé wa máa jáde ní sòbí wọn tí kú náà àwọn ọ̀gá oníjùjú nìyẹn ẹ mọ̀ bí tí ẹ̀yìn kọrin tó Sunny Adé ni tí Nàìjíríà bá ń sẹlẹbírẹ́tì ọjọ́ kan nínú ọdún fún Sunny Adé ó tó bẹ́ẹ̀ olókọ́kọ́ gbé trọ́fì òun délẹ̀ Áfíríkà Sunny Adé èèyàn mélòó ló ń jó fújì sálákọ̀wé ń jó fújì bójújú gbogbo èèyàn ló ń jó Sunny Adé wọ́n máa gbé wá sí Oxford Street ní London ní West End àwọn òyìnbó kí Sunny Adé wa máa fẹ́ kẹ́ yẹn ká fi yé fẹ́lẹ́ mi mà lọ́gá jújú kí ló ń ṣe Kollington ṣé stroke yẹn affect brain yẹn ni you are disgracing ó ti gbàgbé ọ̀rẹ́ mi Táyé Lolú tó ń fẹ́ gbà yẹn ní London kí òbí ọmọlẹ́yìn mi lòbí kí ìtàn wèrè wò lẹ́ ń pa ẹ̀wò computer world láwà ibi gan tí mo dọ́gà blogger ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ gan ọmọ ẹ̀yìn gan wọ́n ní mi ò jẹ́ nǹkan kan bí ilé ayé ṣe wà ní sí ẹ lójú òkú jẹ́ ẹ yé grant interview ẹ ṣáà lọ kiri ẹ tún yé lọ sí mo ṣe post sórí Instagram ẹ tún lọ radio station lánàá ẹ tún lọ grant interview wọ́n fi ṣe ẹ nìyí ìyẹn kọ́ gbogbo ẹ̀yìn ọkùnrin ní ọgbọ́n ẹ tọ́jú ọmọ ìyẹn lọ bẹ́ẹ̀ secondly nípa ti Ìyábọ̀ Òjó mo ní táwọn èèyàn praise Ìyábọ̀ Òjó wípé ó ṣe dáadáa pé abiyamọ ni ó jẹ́ kí ex ẹ̀ tí ń ṣe bàbá Prissy kó attend marriage ọmọ rẹ̀ wọ́n ní èyí wù mí ò wò ló mú kí babaláwo kó dé fọ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ní àríṣe àríkà ní bàbá rẹ̀ gan ìyí tó fi dá láyè ní wípé kò sí irú ìjà bẹ́ẹ̀ ṣe lè kórìíra ìyá ọmọ tó your children ọmọ ẹ̀ priority ló yẹ kó jẹ́ fún ẹ rántí pé bàbá Prissy ẹ rí wọn jọ ya fọ́tò nǹkan nígbà táwọn ọmọ yẹn ti dàgbà bàbá Prissy bá àwọn ọmọ ẹ̀ ṣe bọ̀ kó bá yàwó ṣe ẹyìn abẹ adadédègbè kan lọ kiri mo rí ẹ lórí Instagram ní ìsòkò bẹ mo rí ẹ lórí TikTok okó bẹ o tún ti débí. All depend wọ́n ní as you lay your bed you shall lie on it. Wọ́n ní ẹyin kì í yé dúdú ká dẹ́yìn ẹnu àbí adìyẹ kì í yé dúdú ká dẹ́yìn ẹnu. Bó ṣe wà ní aláwọ̀ funfun ló wà ní aláwọ̀ dúdú kò sí discrimination nínú yí pé ká sọ pé worthy father and worthless father. It's everywhere. It all depends on your gbogbo ẹ̀yà pé kọ́ńtì pé nígbà gbogbo yín ti ní ẹtún tí wọ́n ti flag ẹ tap wọ́n ti flag lórí TikTok o. Kí ló ní? Ẹ máa tap. Èmi ní ṣépè fún wọn ní tẹ́ bá ṣe lẹ́gbàá. Bẹ́ẹ̀ ṣe ń de wú orí ìyá 64 bẹ́ẹ̀ ṣe ń dà mí láàmú ní tẹ́ bá ṣe lẹ́gbàá kò sí bẹ́ẹ̀ lọ. Bí a ṣe rí ọkùnrin tó fẹ́ràn ọmọ rẹ̀ lẹ́yìn ìkọ̀sílẹ̀ bẹ́ẹ̀ la rí arábìnrin wèrè míì tó máa dọmọ́lẹ̀ fọkọ tí ò ní wẹ́yìn o irú wọn ò lè jẹ́ wọn mọ́. Ó depend lórí ìhà tí ọkùnrin yẹn bá kọ̀. You can see the closeness láàrin bàbá Prissy àtàwọn ọmọ ẹ̀. It shows pé bó ṣe wà ní Amẹ́ríkà yẹn wọn àtàwọn ọmọ ẹ̀ ó sọ ń gbà yẹn náà ó lóun àtàwọn ọmọ wọn máa ń sọ̀rọ̀. Ó depend lórí relationship Great Bell thank you ó depend lórí relationship tẹ̀yàn bá build. But a rí bàbá nítorí pé òun àtìyàwó rẹ̀ ò sí mọ́ bí ó ṣe máa pa àwọn ọmọ tó wà lọ́wọ́ ìyàwó ẹ̀ ló ń wá láti sọ obìnrin yẹn di ládòfo torí pé ọmọkùnrin yẹn ní lọ́wọ́ jù ú lọ tó rẹ́dí láti fi àwọn ọmọ yẹn tó bá ló mọ̀ ṣépè fún ọmọ lọ́sàn-án lóru wípé kódà ẹ lọ jó àwọn ọmọ yẹn mọ́lé pẹ̀lú ìyá wọn. Ẹgẹ́ bí yín léèrè ní fi ara mi ṣe example fún yín ni lórí social media bó ṣe ẹ̀yìn kan ṣẹ́gi ẹ̀kọ́ ọmọ ní kó súnmọ́ ẹni yẹn kò cost nǹkan kan fún ìyá pé kọ́mọ má rí bàbá rẹ̀
kí bàbá yẹn má ní owó kọ́ léèyàn fi ń tọ́mọ, ìfẹ́, loyalty. Bàbá mi kò ní owó ṣùgbọ́n tọ́lọ́run gbé ọwọ́ ìyàwó rẹ̀ tó ní lọ́wọ́ ó gbé jù lọ. Ó kórìíra ìyá yẹn o, kò fẹ́ rí mẹ́ẹ̀ láàtàn ó ṣẹ̀, ṣùgbọ́n ọmọ tó ti bí àtọ̀ rẹ̀ jáde kò ní fọmọ yẹn ṣeré, kò ní gbé ọmọ yẹn lé àwọn àjẹ́ lọ́wọ́. Kí ni social media? Ilé àjẹ́ ni, ilé ẹ̀mí òkùnkùn. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin justice for Mohbad, mo ń bọ̀, ẹ ṣe bẹ̀rẹ̀ ni, ṣé revelation ni ti ń ṣe àbí òṣè? Ẹ tí ì rí nǹkan kan sọ. This is goddess. Ẹ tí ì rí nǹkan kan tó bá wù ìkẹ́ jáwọ́. Mo lọ́mọ yẹn ń bọ̀ in full force, mo ti ń sọ before my birthday. Ó máa pa yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ẹ máa rí tó máa fojú jù sí rí àtàntó wà nídìí ikú ẹ̀ àjàbá nìyí. Nígbà tí èmi tí torí ọkùnrin wá sí Dublin, mo níwèé mi ní UK, British ọmọ tí mo bí sí UK, kò lè gbà mí. Nígbà wọn fẹ́ deport ẹ̀, àríwá òde wọ nìyẹn. Kó wá lọ join àwọn haters lórí social media, kó máa instigate àwọn èèyàn against mi, kó máa kó wọn wá kóòtù pé kó wá nà mí, kó máa wá sọ tó bá ti pè wọlé pé ẹ lọ́jọ́ mọ́lé tọmọtọmọ mi ò nífẹ̀ẹ́ rẹ̀. Ẹdìyẹn lé ní gbogbo ayé ló gbọ́yàn lórí Facebook ọjọ́ tó pè wọlé. Ẹlẹ́ẹ̀kejì, ó ṣe èpè dé. Kí làwọn ọmọ yẹn ṣe fún? Ǹjẹ́ àwọn ọmọ yẹn mọ ibi tó ń gbé? Wọn mọ date of birth ẹ̀, kódà àwọn ọmọ sọ nìyẹn. Ẹ tí mo ti torí ẹ̀ wá sí Dublin kó lè níwèé. Kò sí kórìíra tó lè ní fún ya innocent children tó mú ọlọ́kọ̀ ẹ̀ òde lọ́mọ mi. Ṣéyàn tó ń ṣépè ní pé àwọn ọ̀tá ọmọ tèmi máa gún èmi pa bí tó ń ṣe tó gbé babaláwo wá sórí Facebook. Ọ̀tá tí mo nílé ní ẹ̀sìn mi ló fà, tó ló ń speaker tó fà. Ó ló máa instigate àwọn èèyàn tó ń sponsor àwọn èèyàn sí. Ẹ bá gbọ́ pé ní speaker jáde báyìí, a ní olókọ́pá yìí tèmi àti Kẹ́mi Olúláyọ̀ papọ̀ ní 15 years ago, màmú kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣó. Ǹjẹ́ tẹ́yìn bá wá nírú àwọn ọmọ tí Ọlọ́run bá mi tọ́ yẹn, gẹ̀ẹ́dú máa jẹ́ kó súnmọ́ bàbá yẹn. Bàbá tó ti ń halẹ̀ lórí social media pé kó lọ pa àwọn ọmọ. Ẹ fẹ́ kán mi lẹ́yìn ọ̀kan. Ṣé ẹ fẹ́ kán mi ní eyín ọ̀kan? Ẹni tó ti ṣe pé kò sí èpè tí yóò ṣe fún ọkùnrin àti obìnrin tí mo bí fún. Torí pé irú Dọ̀kásì ni tèmi àti Dọ̀kásì bá jà nísìn, asálọ sọ́dọ̀ Dọ̀kásì. A máa pè wọ́n bẹ̀. Tèmi àti étà kan bá padà asálọ, tábà tún ti jà, àwọn ansá kiri. Nísìn, ohun tó ní patron ọ̀dọ̀ ìyá ọ̀kan lé, ibi tí wọ́n ti ń ṣépè fún àwọn ọmọ ẹ̀. Ṣérù yẹn ni ó fẹ́ jókòó. Ṣérù yẹn ní tẹ́ bá ń sọ lórí social media, Esabod ṣóyọ̀ tí àti mo níwọ̀n ní ni. Bí ẹjọ́ tí Ọlọ́run bá pe ọkùnrin yẹn tó bá pa ẹ̀rọ achievement àwọn ọmọ mi. Ẹ ti yẹ kẹ́ ẹ ti ẹ̀ wò pé single parent mi ni mí, orúkọ àwọn ọmọ mi ò sí Google for fraud. Ẹ lè orúkọ mi tó ti di 20 pounds. Àwọn ọmọ mi ò ń jáde. Wọ́n ti di gẹ́gẹ́ wọ́n ti dàgbà. Including my grandchildren. Ọlọ́run fi wọ́n kẹ́ mi gidi. So ẹ má fi ti Ìyábọ̀ òwe gbogbo ẹni tẹ́ ń sọ pé Ìyábọ̀ ṣe ń tó dá olórí burúkú ló pọ̀ jù nínú ẹ̀yin ọkùnrin. Ẹ kó sì lọ.